A kú dédé àsìkò yìí yóò dára fún wa láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ karùn-ún nínú oṣù kejìlá ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń darí padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra tó ti jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023, ọ̀gbẹ́ni Peter Obi Ohuman ló ti sọ wípé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lásìkò tá a wà yìí kí wọ́n ṣe sùúrù láti máa gbọ́ ọ̀rọ̀ tàwọn ará ìlú síwájú kí wọ́n tó gbé ìgbésẹ̀ kankan léléyìí tó bá ní í ṣe pẹ̀lú gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Peter Obi èyí tó sọ wípé tó rọ ìjọba àpapọ̀ lẹ̀ yìí láti máa ṣe sùúrù bákan náà kí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ àti ọkàn ohun tó ń bẹ ní èròǹgbà àwọn ará ìlú nínú ètò ìṣèjọba wọn. Ó ní èyí gan ni yóò jẹ́ kí ètò ìṣèjọba kó múnádóko. Peter Obi tó sọ̀rọ̀ náà lórí àbádòfin kan eléyìí tí Tinubu ń gbà lérò èyí tó ti taari rẹ̀ lọ sílé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí àtúntò àti àyípadà nípa owó orí ní sísan lórílẹ̀-èdè yìí. Peter Obi ní ó yẹ kí ìjọba àpapọ̀ lè yí wá àyè láti tẹ́tí gbọ́ nǹkan tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ní lọ́kàn láti sọ lórí rẹ̀ kí wọ́n sì jọ gbé sọ́tún gbé sósì, gẹ́gẹ́ bí òwe àwọn àgbàlagbà tó ní bọ́wọ́ ọmọdé ò ti tó pẹpẹ náà níta gba wọ́ kèrègbè. Ó ní ìdálù lòṣèlú, ẹni tí ó bá yan gúgúrú afọ́jú ó ní àyànsúfèé làyàn. Ó ní nípa ìdí èyí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ nínú ètò ìṣèjọba nílò láti máa gbọ́ ohùn àwọn ará ìlú, èròǹgbà wọn àti ojú ìwòye tiwọn, nítorí ohun tó bá kọjú sẹ́nìkan ó lẹ́yìn ni ó kọ sẹ́lòmíì. Ó ní òun ò ní kí ìjọba àpapọ̀ lẹ̀ yìí kí wọ́n má ṣe òfin pàápàá jù lórí ọ̀wọ́ owó orí sísan eléyìí tó ti ń dá wàhálà rògbòdìyàn sílẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin tó fi mọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń ti ìjọba àpapọ̀ lẹ̀ yìí. Òun ló gba ìjọba àpapọ̀ lámọ̀ràn. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi èyí tó fi léde lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí, ó wá ní òun rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti farabalẹ̀ dáadáa láti ní àfiyèsí tóun ti kówó sàkọ̀tún àti sàkọ̀sì ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà síwájú kó tó gbé àwọn ìgbésẹ̀ pàápàá jù lórí àyípadà àtúntò ọ̀rọ̀ owó orí eléyìí tó ti ń jà rìnrìn nílẹ̀ bí ejò àpá ìpátán yìí o. Ó ní kó má bàa dá orílẹ̀-èdè Nàìjíríà sínú ìlà ìlò ohun wàhálà tó ń ti lásìgbò. Ó ní nípa bẹ́ẹ̀ ó ní ẹ̀kọ́ gbígbóná ni ó ló ń fẹ́ sùúrù, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tí Peter Obi tó gba ìjọba àpapọ̀ lẹ̀ yìí lórí ọ̀rọ̀ owó ọ̀hún èyí tí wọ́n ń gbà lérò láti buwọ́lù kó di òfin, èyí tí wọ́n sì rò wípé ó ṣeé ṣe kí nǹkan tí ń bẹ nínú ọ̀rọ̀ owó orí náà kó lọ dá wàhálà lẹ̀. Ṣùgbọ́n Peter Obi ní ọ̀rọ̀ àmọ̀ràn ni òun yóò rọ ìjọba àpapọ̀ láti fi sùúrù mú ẹ̀kọ́ gbígbóná èyí tó ń bẹ nílẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Ilé ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́rú Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ yìí ni wọ́n ti ju ẹni tó jẹ́ agbẹjọ́rò kan ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Eyín Délé ni wọ́n ti jù sínú àhámọ́ báyìí wípé kó fi ara pamọ́ síbẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ lórí ọ̀rọ̀ tí Délé Fárótìmí èyí tó sọ tí wọ́n ní ó fi àbùkù kan ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ gíga fáfitì Afẹ́ Babalọ́lá èyí tó wà ní ìpínlẹ̀ Adó Èkìtì. Eyín ààrẹ Babalọ́lá tó jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn náà tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn adájọ́ tó ti fẹ̀yìntì lórílẹ̀-èdè yìí, òun ni wọ́n ní Fárótìmí ó kọ ìwé kan tó ta àbùkù bá Afẹ́ Babalọ́lá lélẹ́yìí tí wọ́n sì fi ọwọ́ òfin gbé ní ilé rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó lọ́jọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ yìí, tí wọ́n taari rẹ̀ lọ́lé ẹjọ́ ní ọjọ́rú Wednesday nínú ọ̀sẹ̀ yìí bákan náà, èyí tí wọ́n ní kí wọ́n fi pamọ́ sínú ọgbà àhámọ́ náà títí di ìgbà tí wọ́n yóò máa tẹ̀síwájú nínú ìwádìí rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti lọ, wọ́n ní Délé Fárótìmí
òun ló kọ ìwé náà èyí tó pe àkórí rẹ̀ ní àwọn ìwà búburú ìwà ìpáǹle àti bí wọ́n ṣe bà ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, èyí tí ó fi orúkọ Afẹ́ Babalọ́lá sí o. Búburú ìwà ìpáǹle àti bí wọ́n ṣe bà ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, èyí tí ó fi orúkọ Afẹ́ Babalọ́lá sí o, tó ní àwọn gan ni rúsídà igi lẹ́yìn ọgbà igi wọ̀rọ̀kọ tí ń dáná rú, èyí tó bà gbogbo àwọn ìlànà tí wọ́n fi ń ṣe ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà pé púpọ̀ nínú rẹ̀ ló bàjẹ́ látọwọ́ ààrẹ Afẹ́ Babalọ́lá o, lásìkò tí bàbá òun náà di ipò ọ̀hún mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà látàrí àìṣòótọ́ wọn. Fárótìmí èyí tó ju ọ̀rọ̀ náà sílẹ̀ tí àwọn ọlọ́pàá láti olúlé iṣẹ́ wọn ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ya wọlé rẹ̀ ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì mú lọ, èyí tí wọ́n ní wọ́n ti fi Fárótìmí sínú ọgbà àhámọ́ o, gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀. Olùpẹ̀jọ́ ìpẹ́tọ̀ ọlọ́pàá tó rojọ́ tako Délé Fárótìmí nílé ẹjọ́ náà lánàá sọ di mímọ̀ wípé kí adájọ́ èyí tó ṣolúwa òun nílé ẹjọ́ náà kí wọ́n fi àyè gba àwọn láti fi Fárótìmí pamọ́ sínú ọgbà àhámọ́ kí wọ́n sì máa ṣe ìwádìí wọn lọ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Ṣùgbọ́n ẹni tó jẹ́ agbẹjọ́rò fún Fárótìmí Dayọ̀ Akérédolú òun kọ̀ délẹ̀ lórí ẹ̀sùn 16 tí wọ́n kà sí lọ́rùn. Ó ní gbogbo ẹ̀sùn náà ló wà ní ìbámu sí òfin láti gbà sílẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti kọ̀wé rẹ̀ nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní akúkú ti mọ̀ wípé kì í ṣe ẹ̀sùn apànìyàn tàbí ìdúkokò ikú mọ́ ni wọ́n fi kan oníbàárà òun, bí kò ṣe wípé ọ̀rọ̀ tí wọ́n béèrè lẹ́nu rẹ̀. Ó sì ní oníbàárà òun tí í ṣe Fárótìmí ní gbogbo ẹ̀sùn 16 tí wọ́n kà sí òun lọ́rùn, òun ò jẹ̀bi ìkankan nínú àwọn ẹ̀sùn náà, bí kò ṣe wípé ọ̀rọ̀ pẹ̀lú àlàyé ni o. Nípa ìdí èyí, Akérédolú rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún Àbáyọ̀mí Adéọ̀sùn láti fi ojú àánú wo oníbàárà rẹ̀ kí wọ́n lè gbà sílẹ̀ lábẹ́ òfin. Ṣùgbọ́n adájọ́ Adéọ̀sùn ní kí wọ́n fi Fárótìmí pamọ́ sínú ọgbà àhámọ́ títí di ọjọ́ 10 oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí láti tún ẹjọ́ náà gbọ́. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlú gángan ni. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar òun ló ti bẹnu àtẹ́lu ìwà àti ìgbésẹ̀ èyí tí ilé ẹjọ́ tòun ti iléeṣẹ́ ọlọ́pàá láti ìpínlẹ̀ Èkìtì tí wọ́n fi mú Délé Fárótìmí tí í ṣe agbẹjọ́rò tó ń ti ajà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn nílé rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó, tí wọ́n sì wọ́ tuurutu bí ewúrẹ́ alágídí padà lọ sí ìpínlẹ̀ Èkìtì láti lè jẹ́jọ́ ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn lórí ọ̀rọ̀ kan èyí tí wọ́n ní ó sọ, eléyìí tó tẹ ìwé rẹ̀ jáde, èyí tí ọ̀rọ̀ ọ̀hún àti ìwé náà tó ti dá wàhálà sílẹ̀ tó tako Afẹ́ Babalọ́lá. Ó ní Àtíkù Abubakar ni ó ti fi wọ́n gbangba wípé ìjọba tó ń bẹ lórí àléfà lọ́wọ́ báyìí ara wọn kọ òtítọ́ ọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni wọ́n ṣe bó ṣe wọ́n tó ń ti àṣìlò ọwọ́ agbára èyí tí wọ́n lò. Àtíkù Abubakar ni ìjọba Tinubu ti wá dúró ti fojú hàn wípé ìjọba ológun ló ń lò, eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọlẹ̀ yìí tí wọ́n ní ẹ̀tọ́ láti sọ èròǹgbà ọkàn wọn àti òótọ́ inú wọn jáde. Ó ní ẹnikẹ́ni yòówù tó bá gbìyànjú rírú rẹ̀, ó ló ti fi hàn wípé Tinubu yóò lo ọwọ́ agbára lé lórí o. Àtíkù Abubakar ní irúfẹ́ àwọn ìwà wọ̀nyí jẹ́ ohun tó burú jáyè, eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè wọn ò ní lè sọ ẹ̀dùn ọkàn wọn tàbí èròǹgbà ọkàn wọn jáde. Ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀. Nípa ìdí èyí, Àtíkù Abubakar ní òun rọ ilé ẹjọ́ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí wọ́n lè fi Délé Fárótìmí sílẹ̀. Ó ní kò sí bí òkùnkùn yóò ṣe pọ̀ tó lójú òfurufú, ó ní funfun yóò wà ńbẹ̀. Ó ní irú àwọn funfun tí ń bẹ lójú òfurufú ọ̀hún ni Délé Fárótìmí, èyí tó ní ìgboyà láti lè sọ ohun tó wà nínú ọkàn rẹ̀ jáde sí ìjọba. Ó ní akúkú ti mọ̀ wípé ètò ìṣèjọba àwarawa là ń lò. Ó ní àwọn ọmọlẹ̀ yìí ní ẹ̀tọ́ láti sọ ohun tó ń bẹ lọ́kàn wọn. Bákan náà ìjọba ní àǹfààní láti gbọ́ ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n sì ṣe àtúnṣe lórí rẹ̀, gẹ́gẹ́ bí Àtíkù Abubakar ti sọ lákòótán nínú ọ̀rọ̀ ọ̀hún. Ó ní ìjọba Tinubu ó ti ń lo ọwọ́ agbára ìjọba ológun èyí tí àwọn ajagun fẹ̀yìntì kan lórílẹ̀-èdè yìí ti lò rí, èyí tó kó púpọ̀ nínú àwọn ọmọlẹ̀ yìí sínú òkùnkùn àti bí ó ti rán ọ̀pọ̀lọpọ̀ wọn lọ sí ọ̀run àrèmábọ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eyín Adémọ́lá Adélékè òun máa ń ló sọ ọ̀rọ̀ kan. Ó ní gbogbo àwọn tí wọ́n ní ìpèníjà ara, yálà ìpèníjà ojú,
etí, ọwọ́ àbí ẹsẹ̀ àbí ẹ̀yà ara míì. Ó ní lótìtọ́ àkàndá ẹ̀dá ni wọ́n, ṣùgbọ́n púpọ̀ nínú wọn ni Ọlọ́run ọba tí ń bẹ lókè ló fún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn àmúyangàn, èyí tó sọ púpọ̀ nínú wọn di ènìyàn pàtàkì lónìí. Ó ní bẹ́ẹ̀ sì ni ló tún sọ ọ̀pọ̀lọpọ̀ sínú òkùnkùn àìríjẹ àìrímu, èyí tó jẹ́ wípé ó wọ́pọ̀ láàrin wọn láti máa béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ènìyàn. Ṣùgbọ́n nínú ìwòye Adeleke tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, ó ní ìṣubú ẹ̀dá kan lópin ìrìn àjò ẹ̀dá. Ó ní lótìtọ́ èèyàn lè ní ìpèníjà ara, ṣùgbọ́n kó ṣe àmúlò ẹ̀bùn eléyìí tí Ọlọ́run ọba tó fún un. Ó ní bẹ́ẹ̀ bá wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun àti àyíká ìpínlẹ̀ Ọ̀ṣun tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́rìí àwọn tí wọ́n ní ìpèníjà, ṣùgbọ́n tó jẹ́ pé àwọn tó jẹ́ abarapá tó dáa pé ni wọ́n pè rán níṣẹ́ látàrí wípé wọ́n ṣe àmúlò àwọn ẹ̀bùn tí Ọlọ́run bù wọ́n tó sì sọ wọ́n di ènìyàn pàtàkì láwùjọ nínú owó, nínú ọlá, àwọn ọrọ̀. Ó ní bó ti wà náà nù. Adeleke tó sọ̀rọ̀ yìí lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tá a wà nù rẹ̀ níbi ètò kan èyí tí wọ́n gbé kalẹ̀ láti máa fi sàmì ayẹyẹ àwọn tí wọ́n ní ìpèníjà káàkiri àgbáńlá ayé, tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù kejìlá ọdọọdún, èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé yà sọ́tọ̀ láti máa fi ṣe ìgbárùkùtì àtìlẹ́yìn ayẹyẹ fún àwọn tí wọ́n ní ìpèníjà jákèjádò àgbáyé. Ọ̀rọ̀ ọ̀hún tó sọ nílùú Òṣogbo tí ṣe olúlu ìpínlẹ̀ náà, níbi eléyìí tí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí lórí ọ̀rọ̀ ìròyìn èèyàn Kamil Aransi tó ṣojú gómìnà Adeleke sọ di mímọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí ló ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ́yìn fún gbogbo àwọn tí wọ́n ní ìpèníjà ṣùgbọ́n tí wọ́n ní iṣẹ́ ọwọ́. Ó ní nínú ètò ẹ̀kọ́ wọ́n ń bẹ níbẹ̀, nínú àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe iṣẹ́ ọ̀gbìn náà ó ní àwọn tí wọ́n ní ìpèníjà ń bẹ ń bẹ àti oríṣiríṣi àwọn nǹkan míì ní nǹkan tó jẹ́ nǹkan tó dáa ni wọ́n ń ṣe, tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fún wọn láti lè rí dájú pé àwọn náà wọ́n di ènìyàn pàtàkì láwùjọ. Ó wá rọ àwọn èèyàn yòókù náà láti má ṣe rí ìpèníjà ara wọn gẹ́gẹ́ bí òpin ìrìn àjò, kí wọ́n rí gẹ́gẹ́ bí àkàbà àtẹ̀gùn ọlá délé àṣeyọrí àti ilẹ̀ ìṣelógo. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ ní àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí, torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùdùn, ọ̀kan nínú àwọn gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá tí ṣe obìnrin eyín Mercy Aigbe òun mà níná ọmọ òrara ló ṣiṣẹ́ ibi nínú ilé rẹ̀ tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó, níbi tí ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye tó lé ní mílíọ̀nù tí ó jóná di eérú gúdúgúdù. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde, Mercy Aigbe eléyìí tó lọ sórí ìkànnì ayélujára rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, níbi tó ti fi síbẹ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà, òun sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ òun fún ẹ̀mí àti ọ̀rọ̀ ìwúrí eléyìí tí wọ́n fi kí òun lọ́rùn lẹ́yìn àti gbogbo akitiyan wọn lásìkò tí iná ọmọ rárá tó jẹwọ nínú ilé òun tó sì bá dúkìá owó iyebíye jẹ́ǹbẹ̀. Ó ní ọpẹ́ pàtàkì lọ sí ọ̀dọ̀ Ọlọ́run nítorí wípé kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ òun lọ. Ó ní lótìtọ́ ilé jóná ẹ̀mí ò jóná ó wà ní ilé ọba tó jóná ẹwà ní yóò bù sí. Olóhun dúpẹ́ lọ gbogbo àwọn èèyàn tí wọ́n ń pe òun dúpẹ́ lọ gbogbo àwọn èèyàn tí wọ́n fìfẹ́ hàn sí òun
nípa ọ̀rọ̀ àtìlẹ́yìn ọ̀rọ̀ eléyìí tó ń gba ọgbẹ́ ọkàn kúrò nínú ọkàn èèyàn tó ń fi ayọ̀ sí èyí tí wọ́n fi ránṣẹ́ sí òun tó ń ti ọ̀rọ̀ ìtùnú ó ní òun dúpẹ́ lọ́wọ́ oníkálukú wọn ó ní kò sí ẹ̀mí kankan tó bá ìṣẹ̀lẹ̀ òun lọ bí kò ṣe wípé dúkìá owó iyebíye ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ tóun sì gbà wípé ohun gbogbo ó yé Ọlọ́run ó ní láìpẹ́ láì jìnà Ọlọ́run ọba yóò tún lànà láti lè kọ́ ìtójú ìtóbàjẹ́ yìí lọ láti lè kọ́ ó wá gbà ládùúrà wípé iná kò ní jó wa ní dúkìá kò sì ní pa àwa náà gẹ́gẹ́ bí Mercy Àyégbè bó ti fi ọ̀rọ̀ ọ̀hún sí orí ìkànnì ayélujára rẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́rú ọ̀sẹ̀ èyí tá wà nínú rẹ̀ yìí. ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè míì mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá ọjọ́ ayọ̀ wa nídọjọ́ ìbànújẹ́ Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.